pé ṣẹ́nìkan lè gbà ṣẹ́nìkan ò lè gbà ẹ jẹ́ n fira mi ṣàpẹẹrẹ ẹ jẹ́ assume pé mo lọ́kọ ń sìn let us assume say I get husband kọkọ mi wá fẹ́ yàwó mi ní ju option méjì lọ kò sí bó ṣe gbóná tó kò sí bó ṣe burú tó yọrùkú lálálá tó tán bá fẹ́ yàwó lé ẹ láàárọ̀ yìí ẹni ó bá sọ fún ọ pé option tó ní ju méjì lọ ẹni yẹn fẹ́ tàn ẹ jẹ ni just 2 options ló ní number 1 ìsìnà kò fọkọ yẹn lẹ̀ kò mọ̀ fẹ́ mọ́ tàbí kò gbà fọ́lọ́run pẹ̀ ti pé méjì dẹ̀ tètè mọ̀ pé táìmù tó bá ti fi lẹ̀ ìta tó ń lọ yẹn o lọ ń tò lẹ́yìn ṣó fẹ́ lọ fẹ́ ẹni tí ò tí níyàwó rí tẹ́lẹ̀ ní lẹ́yìn ọmọ méjì mẹ́ta ni mo ṣe máa ń sọ fún wa wípé privilege la ní kò kí ń ṣe right tọkọ èèyàn ò bá fẹ́ yàwó kò ní ìdìyàwó ni ọkùnrin tó bá ní ìdìyàwó òun ló máa fẹ́ yàwó so tọkọ mi ò bá fẹ́ yàwó lé mi kò ní ìdìyàwó ni tó bá ní ìdìyàwó kò ní ìdí kó gba permission lọ́wọ́ mi kódà obìnrin tó ti kú tẹ́ bá lọ jí nínú sàárè pé ṣé kọ́kọ́ ẹ̀ fẹ́ yàwó yóò ní kó mọ́ kọ́kọ́ òun mọ́ fẹ́ yàwó ni a woman who is already dead tó bá lè dìde nínú sàárè kó tún wá mọ̀ ṣèyàwó ọkọ yẹn ó lè má dá aṣọ ọkọ yẹn ń gbà yí ẹ o kò sóbìnrin náà tọ́lọ́ ń dá láyé yìí tí yóò ní ó yá kan lọ fẹ́ yàwó wá léhùn decision yẹn ọwọ́ ọkùnrin ló wà bẹ́ẹ̀ tó bá ṣe wóróróró wàràràrà tó fi ọkọ yẹn lẹ̀ wàá padà wàá discover pé most àwọn tí wọ́n wá ń ṣe kejì ṣe kẹta yẹn kì í ṣe pé gold digger ni wọ́n thank God ń sìn pé àwọn tó ń ṣèyàwó kejì ṣèyàwó kẹta ń sìn àwọn náà olówó ni wọ́n àwọn náà celebrity ni wọ́n so lè sọ pé gold digger àwọn wá dígì gold ni because òun gan sọkùnrin tó fẹ́ fẹ́ yẹn gan ní gold tó fẹ́ dígì àìmọye àwọn tó ti ṣèyàwó kékeré tá a ti mọ̀ tó ṣe pé they are very rich on their own as a woman so ńgbà tó bá wá fọkọ ẹlẹ̀ tó bọ́ sí gbòòrò ìgbà yẹn ni wọ́n náà wá máa mọ reason pé kì í ṣe pé ẹni tó ṣe ìkejì yẹn ó wá ṣe gold digger tó o bá ní owó gidi lọ́wọ́ kó o ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ wàláhì ìwọ gan lè má rí ọkùnrin tí ó fẹ́ ẹ lẹ́yìn ìgbà tó ti fi marriage ẹ lẹ̀ a sọ pé òsọkùnrin tí ò dáa but ẹ mọ seek counsel ṣe rí ìta tẹ́ ń wò yẹn kò dàbí ẹ ṣe rò ó ìwọ tó marry at a very early stage in life tó ojú ẹ ò ráre kó tó rọkọ fẹ́ o lè understand in town sọ yìí àwọn single mother tán fi ignorance kúrò nínú ilé ọkọ tàbí àwọn single lady tó jẹ́ pé wọ́n pẹ́ kán tó marry àwọn náà lè understand pé ìta le gan ìta yẹn so much worse débi wípé even ìwọ tó ready láti para ẹ mọ̀ pé o fẹ́ ṣe immorality kó o tó ríyàn tiẹ̀ ní relationship with you ó máa pẹ́ because rádaràda ló wà ń ta àgàgà kó tún lọ jẹ́wọ́ tó jẹ́ nympho tó jẹ́ àwọn nympho tó yẹ pé wọ́n lè ṣe láìdó oko ojú ẹ̀ máa bó ẹni tó jẹ́ landlord ń bì kan tó wá fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ tó fẹ́ lọ síbi tí ó ti di tenant pé tó bá ti dé bẹ́ẹ̀ òun náà máa mọ reason tẹ́ni tó wá ṣe tenant lọ́dọ̀ ẹ̀ yẹn tó fi wá ṣe tenant and all of that mo rí comment section ṣẹ́yìn ṣe rí the truth remains that ẹ̀yin tẹ́ ń bi mí léèrè pé ṣé wọ́n lè gbà àwọn obìnrin ayé àtijọ́ gan àwọn ìyá ayé àtijọ́ wa yẹn ó ṣàjẹ́ ń pé méjì obìnrin ò dénú àwọn ìyá yẹn ká mú ni wọ́n máa ń gbà it is not about ṣó o lè gbà àbó o lè gbà it is not about the woman tá a bá fi dídá àtobìnrin kò sọ́kùnrin tí ó fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ obìnrin tó ń hùwà burúkú tó ti kó kúrò nílé ọkọ for so many years gan tọkọ yẹn sì fẹ́ yàwó mi wọlé yóò tún kúrò níta tó wà yóò tún wá máa bá ìyàwó tí ò bá nílé ṣorogún I'm telling you tọkùnrin ò bá dáa tóbìnrin sì ti fi ilẹ̀ obìnrin yẹn yóò tún jowú pọkùnrin yẹn ti fẹ́ yàwó mi ọkùnrin tó sínú ilé ẹ̀ mọ́ bóbìnrin ṣe rí nìyẹn ọkùnrin nìkan ni ó fobìnrin lẹ́ẹ̀lẹ̀ tí ó jẹ́ pé kò fẹ́ ẹ mọ́ nìyẹn most àwọn àwọn single mother àwọn náà lọ tó máa ń gbóbò wọn bá baby papa wọn ọkùnrin mi akọ obìnrin akọ tọmọtọmọ ni bẹ́ẹ̀ àwọn obìnrin náà máa ń tún lọ ń wá ex tó máa dó wọn especially àwọn tán lè dọ́mọ tọ́ náà máa remarry wọn ti fọ́kọ mi o wọn ti wà ní ọkọ mi o tọ́jú wọn bá ti wá là pé ọkọ tuntun táwọn fẹ́ yìí ó ṣe ẹ̀sì bẹ́tà táwọn filẹ̀ wọ́n wá kúrò ní ọkọ yẹn wọ́n tún lọ máa dó baby papa wọn obìnrin ní mọ́ initiate immorality pẹ̀lú baby papa jù most àwọn single mother tán mọ́ kò ní ọkọ tán lọ mọ́ tún dó baby papa wọn yẹn ẹ lọ investigate àwọn obìnrin yẹn náà máa instigate dídó yẹn again
lábalábẹ̀ yẹn now lábala èyí tá à ń sọ lọ lọ́wọ́ ni wípé ní obìnrin tọkùnrin tó ti fọkùnrin lẹ̀ yóò tún lọ mọ bá ìyàwó míì tí ọkùnrin yẹn fẹ́ yóò tún lọ mọ bá ṣorogún so bóbìnrin ṣe rí nìyẹn bẹ́ẹ̀ mi sọ pé most àwọn èèyàn tán máa ń wá díẹ̀ mọ̀ pé bébí àwọn iṣẹ́ ń ṣe matchmake tí màá nínú mi ṣe matchmake single mother làwọn àwọn fẹ́ rí màá rí ìgbà kan àwò kan tẹ́ ẹ bá béèrè pé bàbá ọmọ yín tẹ́ ẹ fílẹ̀ kí ló ṣe ńgbà bá rojọ́ fún yín bíi wóróbo ẹjọ́ kan tí ò ní túmọ̀ màá ní ẹ jẹ́ wá ṣé ẹ mọ̀ tán ń pè ní reconciliation ẹ lọ reconcile pẹ̀lú bébí màmá pàpà yín because why gbogbo ẹjọ́ tẹ́ ẹ kó kalẹ̀ lẹ́yìí kò sí ẹlòmíì tó tún máa rí tóun náà ní lálébù tiẹ̀ how sure are you pé tó bá rọ́kùnrin míì kò ní worst ju ètò òfìkalẹ̀ lẹ̀ lọ àwa la máa ń feel pé dandan lá ọkùnrin gbúdọ̀ jàǹgẹ́lì ọkùnrin gbúdọ̀ 100% a sọ pé òsọkùnrin tí ò dáa